pátá fún ó kàn fẹ́ satisfy mi rẹ̀ lásán ni torí pé ọtí wọ́n ní kì í dùn àbí bí wọ́n bá pé dídùn kan nìyẹn fẹ́ jẹ níbi ni wọ́n pè ní hikma pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní hikma rẹ̀ nìkan wọ́n dákun mọ́jà ìsinmi ìwáláyà ọlọ́run gbogbo bá ṣe ṣe láti jẹ́ pé ìjọsìn la bọ́ sí ọlọ́run tó fún wa ẹ̀tọ́lọ́run bá fún ní ìyọnu rẹ̀ orí lálọ́ ẹ̀sìn ẹgbẹ́ yẹn lè lù ìdí ìtọ́lọ́ ti lè ṣe rọrùn fún yẹn láti gẹ̀ẹ́sì kí ló fà á ìtọ́lọ́ lè ṣe ní rọrùn fún yẹn láti gẹ̀ẹ́sì lọ́lọ́ bá ṣe fẹ́ràn oníkálùkù sí inú ìgbésí ìgbésí àlá lórí wá sí ìpínlẹ̀ ọlọ́run tó gbọ́dọ̀ iṣẹ́ wà lọ́wọ́ láyà. tíra táǹkà tíra àìmọ́ ìgbésí ọ̀gbọ́n ọ̀tàlá lórí wá pẹ̀lú wọn. tíra àìmọ́ ìgbésí fáyọ̀ ọ̀gbọ́n fáyọ̀ ìgbésí àtàǹkà. Ìbàdí àti ṣàlàyé fún wa nípa tí a ń pè ní ǹjẹ́ a sọ pé tí èèyàn bá lówó láyé orílẹ̀-èdè wà nìjẹ́ náà kò rí bẹ́ẹ̀ kí aláìní wà jẹ́ náà olówó náà wà jẹ́ náà. Èyí tí wọ́n kàn sọ ni pé kódà bọ́lọ́run bá báyàn gbé méjèèjì papọ̀ tọ́lọ́run báyàn sọ méjèèjì papọ̀ oore ńlá ni. Ìmọ̀ bí ó yé wa Ọlọ́run bá fúnyàn ní owó láyé, fúnyàn ní ọlá, ó tún wá fúnyàn lẹ́sìn àbí ká sọ pé fúnyàn lẹ́sìn ká lè bá gbé yàn gẹ́gẹ́ bí aslu, ó tún wá báyàn fowó sí. Ìsìn ò rọ̀ lọ́rùn tọ́lọ́run bá ṣe lólùpayà Ọlọ́run gidi, bó bá ṣe lówó tó náà ni ẹ̀sìn ó sì ràn lára rẹ̀ tó. Ẹ̀rí òun náà ni ó ná fún aláìní, gbogbo èèyàn ni ó wù láti lọ sọ́dọ̀ rẹ̀ pé ẹ̀dọ́dọ̀ lágbẹ́já bùkátà yóò bí yá yóò in táwọn ará ayé àwọn èèyàn ilé ayé tí wọ́n fẹ́ràn òun náà lówó tẹ́lẹ̀. Àwọn èèyàn fẹ́ràn owó, ṣẹ́ni tí ò fẹ́ fẹ́ràn rẹ̀ Ọlọ́run náà sọ zuyyina linnasi hubbu shahawati minan nisa, but a fẹ́ràn rẹ̀ for different purpose. Ọlọ́run irú ẹ̀mí tànábì ní sallallahu alaihi wasallam kò tọ́ fẹ́ ní gàgàgẹ́ ní ànábì náà fẹ́ràn owó. Àbùkù lè ọ̀rọ̀ téèyàn sọ yẹn sànàbí, àbùkù ni, because bánàbí ṣe bá owó lò nílé ayé àti bó ṣe tó sọ nípa rẹ̀ àti bó ṣe ṣe kìí ṣe ń tá lè sọ pé ànábì náà fẹ́ràn owó rárá, bó ṣe bá owó lò. Bó ló ṣe bówó lò? Wọ́n gbé owó wá fún ànábì tí ò ní ń bóyàn ní ràkúnmí 100, òun gan alayhi salatu wassalam èsì olówó, wọ́n bóyàn ní ràkúnmí 100. Ó kọjá lẹ́gbẹ̀ẹ́ òkè tó tóbi, ó ní làwàdìtù an yakuna liya hadha dhahaban, ó jẹ́ pé irú òkè tí mo kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó jẹ́ gold fún mi. Thumma af'alu kadha wa kadha wa kadha wa kadha, kí n sì ti fún gbogbo àwọn èèyàn tó wà lálásùmọ̀ mi, kí n ti fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó tó dijọ́ kẹta kó mọ́ ṣẹ́kù kankan mọ́. Ṣérú ẹni ẹ̀ láwà sọ kó fẹ́ràn owó? Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe ẹni tó fẹ́ràn jam'ul mal,
ká kówó jọ ká máa kówó jọ ànábì ò kìí ṣe tó fẹ́ràn bẹ́ẹ̀. Àwọn la sọ wípé a lè fi yẹn sọ pé ìfẹ́ràn owó tábà ní èmi tí mo wá wájú yín mo lè ní mo fẹ́ràn owó, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà lè sọ pé ẹ̀yin náà fẹ́ràn owó, but different purposes bọ́lọ̀ bá ṣe ràn wá lọ́wọ́ tó là á fẹ́ràn owó fún. Ẹlòmíì fẹ́ràn owó fún gẹ́gẹ́ bíi pé wọ́n ṣe aláwọn èèyàn lówó tí wọ́n ní káwa mọ́, ẹlòmíì fẹ́ràn owó fún un. Ẹlòmíì fẹ́ràn owó fún purpose wípé àbá lówó wọn tẹ̀ wá mọ́lẹ̀, ẹlòmíì sì ṣe pé kọ́tẹ̀ mọ́lẹ̀ yẹn ò ní túmọ̀ sí ẹ̀mọ̀ pé òun tí tó gbọ́ yé sí ni pé tilka darul akhiratu naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada. Àwọn Ọlọ́run ní darul akhirah, àwọn ilé ibùgbé ìkànnì ònà tilka darul akhirah tí èèyàn máa ń ṣiṣẹ́ tọ̀ ni wọ́n ti lo tilka ń bẹ̀ ẹ́ dìde lọ bá ní lámùl bọ́ọ̀dù wa ń bi tilka àbí darul akhirah naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi. Àwọn míì tú bá wọn pé àkọ́dá ara olówó ní pé ẹ̀bá àtàwà mọ́lẹ̀ ẹ̀mọ̀ ní problem ẹ sì rí wọn wọ́n sì ní tó yẹ kán ṣe ń bí ẹ̀sìn. Àìmọye tí ò lówó tó yẹ pé gbogbo tó yẹ kó mójútó ibi ẹ̀sìn yóò mójútó, yóò ṣe tó yẹ pé yóò prepare ara rẹ̀ dé kú ikú ó sì dé yóò sì pa gbogbo ó sì padà di kankan náà kálàsì. Ìmọ̀ bóyá yé wa ikú ó dé yóò pa gbogbo ó sì padà di kankan náà, àtolówó àtẹni tí ò ní àti nǹkan lábàdí pé àti àjìnà síra wa. Bàbá lágbájá tí wọ́n ti fẹ́ǹsì mọ́ akọ́nù àwọn náà sin sẹ́gbẹ̀ẹ́ àkásẹ́gbè tí bá lọ tẹ́ mo máa ń rí ẹ̀gbàpù rẹ̀. Mo mọ àwọn èèyàn kan ní ìtẹ́ òṣèré, mo mọ àwọn èèyàn kan tí wọ́n sin fún òjìnà síra wọn, mo sì mọ bí wọ́n ṣe rí nígbà tó wà láyé. Wallahi alazim, Wallahi alazim. Ẹni tá a fi aṣọ tuntun tá a lọ rà sí àtẹ́tẹ́ pé aṣọ kan náà ni wọ́n múnú aṣọ ìtàn fi wé ẹ lọ wo gbẹ nísìn ẹ̀yìn aṣọ agbẹ́ àyíkan gbàtàbó bá kí òkú radiyallahu anhu ó ní ẹ má ra aṣọ tuntun kan kẹ́tẹ́ fi sí èmi o Abubakar Siddiq wọ́n lọ wá aṣọ tuntun kan ẹ̀kan mú aṣọ kan gbé wéèsì ẹ̀wọ̀n aṣọ kan nù lé ẹ̀sìnmi. Ara àwọn nǹkan tí ó gbajúmọ̀ lásìkò wa bí a torí pé owó ti pọ̀ ju tẹ́lẹ̀ lọ àbí àwọn èèyàn ní access sí aṣọ ní tẹ́lẹ̀ lọ láyé àwọn sálàfù wa kì í ṣe wọn iṣẹ́ lọ́gbọ́n sọ bẹ́ẹ̀ ká lọ wá white káwọn tó bá ti kú tó bá ní ni káfàn inú dúkìá rẹ̀ gan ló yẹ ká ti yọ ní tó bá ní náà ni. But lọ́dà láwọn ibì kan àwọn tí dáadáa lẹ̀ gan wọ́n ti ra àwọn aṣọ kalẹ̀ bíi pé ẹ̀yẹ ẹgbẹ̀yìn ni ká wá white kan ó ṣe àti wá ní fi wé pé káṣẹ̀ ṣe ẹ̀yẹ ẹgbẹ̀yìn aṣọ tẹ́ fi wé ẹgbẹ̀rẹ̀ kọ́lẹ̀ yẹ ẹ sábà sọ wé tó sí sọ́rọ̀ lásọ ẹ̀fà sọ tó wáyé wáyé tí ó náà sọ rẹ̀ ẹ fi wé. Tí Abubakar bá ní kákan fa sọ kan wé o ọ̀rọ̀ yẹn ti clear. Abubakar ti ní kan ní ẹkàn wá sọ kan fi wé mi ọ̀rọ̀ yẹn ti kí ní jàmáà ó ti clear. Kò rọ ẹnì kankan lọ́rùn kan máa sọ pé kí èrò pọ̀ níbi òkú èèyàn olóore fún ìyànjú kan wá sọ tuntun kankan fi wé èèyàn lọ. Káwọn èèyàn rí wá pọ̀ níbi òkú èèyàn ó tún lóore ju káwọn ṣùàmù tí kàtò láwọn pọ̀ ẹ̀kà pọ̀pọ̀rọ̀ ìpọ̀rọ̀ àwọn èèyàn gidi tọ́lọ̀ lè tijú wọn ìmọ̀ wíwé yíwa àwọn èèyàn tọ́lọ̀ lè tijú wọn wọ́n wà bí òkú èèyàn lájọ́ ń ṣe Allahu Akbar tó náà ṣe Allahu Akbar tó sì banújẹ́ lóòótọ́ pé lágbàjá kú lónìí ó sì ní bá ṣe rí síra wa kí ká tó banújẹ́ tán délẹ̀ pé lágbàjá tó wá kú ráì ó ní bá ṣe rí sọ́hàlá. So Abubakar Siddiq sọ pé gbogbo àtúntò wá ní àrin ìgbé o ẹ bá ṣẹ̀ṣẹ̀ lọ́ra sọ tuntun kankan. So nínú àwọn nǹkan tí kì í tí mọ̀ bóyá lórí pé báwùjọ wá ṣe rí ní ìsìn ọ̀nà ìjà gbogbo òkú tó kú ní ìsìn gbogbo wọn ní rí aṣọ tuntun aṣọ funfun yìí gbogbo òkú tó kú ní ìsìn. Bí ẹ̀ bá kàn lọ mú aṣọ kanú lé ní aṣọ wọn pé ẹjá fi wé wọn funfun náà ni aṣọ ilé náà ní aṣọ wọn láti wé wọn ní ẹjá lọ ra kódà wọn yóò tún ra aṣọ jẹ́yìn jìdà wọ́n lè jẹ́yìn jìdà
àti jẹ́ yìí jídan àti jẹ́ yìí àti makbul ó yẹ lọ wọ́n tó gbogbo ẹni jẹ́ra èmi mo wá lọ sí sàárè mo mọ ọkùnrin kan tó kú níbi ọdún méjì sẹ́yìn ọkùnrin gatekeeper ni táwọn pè gate man níbi kan ìṣòro jẹ̀má iṣẹ́ gíní ìṣẹ́lówó ní ìṣòro polówó ilé èèyàn pé wọ́n lè máa ka olówó tí wọ́n lè ka gatekeeper ní gbogbo lárúbáwá ìmọ̀bàṣọ lárúbáwá gbogbo French gbogbo English ó dà gbogbo Yorùbá wọ́n ní ẹ̀ṣẹ̀ Yorùbá àwa gbé òkú lọ sí tẹ́ àwa sí òkú tán wọ́n wá gbé ẹni ọgbọ́n ọ̀rẹ́ mi ni a máa sọ̀rọ̀ dáadáa aṣọ kan ni wọ́n gbé wọn ẹni yìí gbàgbọ́ aṣọ kan ni wọ́n gbé wọn gbé lẹ́la mo ti wá fẹ́ kọjá mo ti rí àwọn èèyàn tó tẹ̀lé wọn wá ká lè kú yìí mo ti gbó tí pé kalẹ̀ ọ̀lọ́ ìyọ̀kan tó kọ́ pé lágbájá yìí nígbà tí wọ́n sì ọlọ́run sì jẹ́ kí n rí tẹ̀síkò rẹ̀ wọ́n lò náà wọ́n á ju àjọ kí wọ́n sí lára a lè mọ́ ju bí àwọn èèyàn tó kí wọ́n ti lọ àwa kí wọ́n sókùn kan àwa sí òkú kan náà nínú òṣèré jọ́nà àwọn ti lọ wọ́n á ju àjọ kí wọ́n sí lára inú mi bàjẹ́ náà òun fẹ́ràn ẹni gan tóun náà bá rí mi tí bá lọ ibi tó wà ìfẹ́ sọ ìfọ́ àti bá lọ tó wà òun náà máa ń dá mi dúró àjọ sọ̀rọ̀ oye inú mi wọ́n tó pé máa ń rí bá lárúbáwá sọ tipẹ́tipẹ́ láti ìgbà tí a ti kọ́kọ́ wà ní skul tó ń wà mẹ́rin inú mi máa ń dùn pé èèyàn rí bá sọ lárúbáwá sọ ìgbọ́n tí má ti lọ bẹ̀ yẹn mo máa ń àjọ sọ̀rọ̀ ọ̀gá lárúbáwá láti sọ lárúbáwá sí wọ́n wá fẹ́ sí ìran orí tí wọ́n sì sí ààyè kan wà tí wọ́n sí sí mo àwọn èèyàn láti lọ sí sílẹ̀ tó pé ààyè náà láti náà lẹ́yìn ìgbà náà tí wọ́n wá lọ bẹ̀ yóò ti ju ọdún méjì lọ yóò tó ọdún mẹ́ta rẹ̀ ọdún méjì náà ní jáàbà tí wọ́n wá lọ bẹ̀ wọ́n á ní ẹ wá tú wọn báyìí ní sí àtẹ́ńtọ́ bá tọ́ka sí àti wọn tí wọ́n lo aṣọ mẹ́wàá ẹ̀tún wọn wọ́n ti di kankan náà tó tábù bá pè wá ní ẹ̀ka bá sọ kan sí ní ìwọ gẹ́gẹ́ important iṣẹ́ rẹ̀ kò jẹ́ kó rápọ̀ ẹ̀ ìsàsọ̀tọ̀ mẹ́rin wàá ṣiṣẹ́ débi pé ọlọ́run tó ti fún ọ nílò òdùn tó kó láyé wàláì láyé yes bí ẹni rẹ ni ọ ọlọ́run dán o ó mọ ọ̀rá dánwò lókè nísàlẹ̀ gbà oríṣiríṣi àdánwò gbangba ọmọ rẹ ìlàrí mẹ́ta lẹ́mọ́ta wọ́n tó di wọn pé tá lẹ̀mọ́ rẹ tó lẹ̀mọ́ra rẹ àwọn ọlọ́run wa sànù rẹ ó wà ní iṣẹ́ rẹ̀ lọ́tún iṣẹ́ rẹ̀ lósì iṣẹ́ rẹ̀ lókè iṣẹ́ rẹ̀ nísàlẹ̀ kí sì ni máa jẹ́ iṣẹ́ rírọ̀ rẹ̀ lọ́rùn an taj'ala al-jannata nasba 'ayni gbogbo tó bá ṣe láyé òun ni kó máa wọ àjẹ́nà gbogbo kó láti máa já sí ìgbà nàkí gbogbo tí ẹ̀ máa ṣe owó ìtẹ́ tàbí ọdún skọ́là rẹ̀ ẹ máa rò pé báwọn ènìyàn jáde jáde báwọn ènìyàn ìlú ti kọ̀ǹfàtì àìjáde ẹ̀ tí ìyàwó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láìpẹ́ náà ṣe wọn ẹ wà máa pé ọ̀rọ̀ ìyàwó ìlú ti kọ̀ǹfàtì àìjáde ẹ̀ tí ìdí máa ẹ mọ̀ ní ọ̀rọ̀ ọmọ yìí báwọn ti kọ̀ǹfàtì àìjáde an taj'ala al-jannata nasba 'aynayn ó máa wọ àlùjànnà everything nígbà tó ń rẹ́rìn ìwọ̀n rántí àlùjànnà ìgbà tó inú ẹ̀ ń bàjẹ́ ìwọ̀n rántí àlùjànnà yá ìgbọ̀rọ̀ ní ìsẹ̀ bá inshallah ìyẹn òrìṣẹ́ rí ṣe torí inú èèyàn ní bàjẹ́ púpọ̀ ọmọ èèyàn sí kára lé tó bá yẹn mọ́ nìyàn àwọn disappointed kó jẹ́ ìyàwó kó jẹ́ ọmọ kó jẹ́ àwọn disappointed ṣùgbọ́n
wọ́n jẹ́ kálìjẹ́ náà jẹ́ náà sí wà ní ó rí iṣẹ́ ẹni pẹ̀lú wá sí iṣẹ́ rẹ̀ fà á níjọ́ tó wá jí ọ sí kòtò iṣẹ́ rí wá rà pọ̀ wọ́n bá sọ wé ọ tó wáyé pé èèyàn lèyàn máa ń jẹ́rìí fún yàn pé èèyàn lè jẹ́rìí fún yàn pé Ọlọ́run fi lágbádá jẹ́ náà ẹni tí mo sọ yìí máa fẹ́ lè jẹ́rìí pé but kìí sọ lọ́lá ọ̀ kìí sọ lówó mo wà ṣúọ̀ pé kò gbádùn ayé tó àwọn táwà níbi pẹ̀lú I'm very sure kò gbádùn ayé usually bàtà rẹ̀ ó ti tẹ̀lẹ́gbẹ̀ kan wáyé ló ti ẹ̀sìn àpáwò nílé wọ́n yàánú over my life body àwa láwọn bàtà tó yẹ pé tá a bá bóyàn òun náà máa padà wọ́ bóyàn ni tá a bá bóyàn kò ní tètè wọ òde ní ìmọ̀ wọlọ a ti wọ́ o ìgbà tí ò wá bá wa lọ mọ́ táwa bá gbé fẹ́ lómi òde ní ìmọ̀ wọlọ pé èmi náà ti wà ní Ìbàdàn. A good example tí ò bá yé wa òun ni wípé à ń ra àwọn bọ́skọ̀rọ̀ kan òde láwọn wọlọ àbí mo ra bàtà òkìrìkà kan rí òkìrìkà ó ti pẹ́ díẹ̀ o ẹni tó jẹ́ ọ̀gá ó fáìn gan wọ́n á gbé kí ní fáìn mi tẹ́nìkan wọ̀ tó kó kalẹ̀ tó lọ́wọ́ wọ̀ mọ́ nítorí pé mi ò lówó mo fi lọ ra òkìrìkà bí ó fáìn gan tí mi gan bá wà tó yọra mi wò pé mashallah so àwọn èèyàn nírú bàtà bẹ́ẹ̀ wọ́n nírú aṣọ bẹ́ẹ̀ tán bá bọ́ tán bá bọ́yàn ìmúrò dédé mẹ́lòmí so gbogbo tá ń sọ ìpátá kò díyàn lọ́wọ́ àti wà Àlìjánnà ìwọ èèyàn ló wà bí òní ìwọ ni you are the question ìwọ ni question olówó àbó ní o ìwọ ni question tó bá ti dúró dédé níbi àìní ó ní kò lè dúró dédé torí ẹ̀ àníyàn wa fún gbogbo táà bá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀tọ́ ní ìrìn gbogbo tó bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀tọ́ ní ìrìn mo jẹ́ ń kàwé lórí tó wọ́n pé lágbára Ọlọ́run wa mo fẹ́ parí ṣíṣẹ́ ẹni kí wọ́n bẹ̀rẹ̀ ṣíṣẹ́ ẹni gbọ́gbẹ́ táà jẹ́ kí an takuna al-jannatu nasta'in inshallah wọ́n ti wá parí àwọn ọ̀rọ̀ ṣe nípa course relation an taj'al anta muslimun alis an taj'al al-jannata nasba ẹgbẹ́ àjẹ́nà kò burú láti rí o tó bá rí bẹ́ẹ̀ o lè wà nínú ẹntọ́lọ́wọ́ bá sọ Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak Ọlọ́run lè jẹ́ gbogbo wà ń bẹ́ nínú àwọn ẹ̀kọ́ ta ti kọ́jọ náà kíyàn lówó ṣó lè rí kíyàn wọ́n wà Àlìjánnà náà ṣé olùsí ní ọlá lórí olówó kò ní ọlá kankan yá kò sì ní fi gbapò lọ́dọ̀ Ọlọ́run sọkúsọ ìyàn lè lówó bí tọ́lọ́run mọ́ dámọ̀ sọkúsọ èyí fò sí gbapò lọ́dọ̀ Ọlọ́run owó náà sì sọ àyò Ọlọ́run àmọ́ ìwọ níbo bá ṣe rí in tó fi owó dá lára bọ́lọ́pàá fún ẹ lówó ó wà nínú ìwọ níbo bá ṣe rí bọ́lọ́pàá fún ẹ lówó nínú àwọn ẹni ìsáájú náà ló fún ọ lálẹ́ kò sí bá gbé ọ sí tó qualify gbogbo ẹ̀ ọjà al-jannata nasba àyẹ̀lẹ́ ó ti wọ́n pé sáwà ní Àlìjánnà ìyàwó ní ẹ́ wà Àlìjánnà Àlìjánnà yí ọlọ́jẹ́ gbogbo wà wọ́n mo fẹ́ pé ulafitu anzarakum ila shay mo fẹ́ pé àkíyèsí wá sí nǹkan kíyàn bá wọ náà jọ gbọ́dọ̀ pé àmì bá jẹ́ ń dámú yìí ọlọ́pọ̀ gbà Ọlọ́run wá tó àṣírí lẹ́gbẹ̀ẹ́ àmì
Lágbájá kò sí ló bá wọn. Àyà kan wà lọ sí ọ̀tọ̀ àwọn olùdíje. Yang ulama. Mi ò rí ọ̀bọ̀ tí eléyìí náà ti gbọ́. Ni wà nada ashabul a'rafi rijala. Ọlọ́run ni àwọn ashabul a'raf wọ́n pe àwọn kan rijala ya'rifunahum bisimahum. قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون. Wọ́n bá rí àwọn èèyàn kan nínú náà. Wọ́n ní Subhanallah, àwọn àsábìlà àrọ́ fún wà láàrin ìpèsè láàrin náà. Ní ọba ẹ̀yin tẹ́ wọ́n kó convoy wọ́n kí ilé wọn náà ó ti dẹni yẹ̀yẹ́ àwọn iṣẹ́ ọlọ́run ní sọ yí dẹni yẹ̀yẹ́ láyé àbúláwùkì àwọn àti gbogbo wa náà àwọn èèyàn dẹni yẹ̀yẹ́ ló náà wọ́n fún sí yẹ̀yẹ́ ló náà mọ́ àgbìnà àkún jam'ukum wà mọ́ kún tó tẹ̀sẹ̀ kiri gíní yìí lọlẹ̀ ẹlẹ́gàn No. Ẹ máa allow you one. Come and distract me. Gíní yìí lọlẹ̀ ọmọ ẹ̀wọ̀n tẹ̀lé yìí tẹ́ bá fẹ́ jáde wọ́n àkọ́kọ́ sílẹ̀ mẹ́wàá ní àwọn olúwa yẹpẹ̀. Òyìnbó ìwá kírùn pẹ̀lú gbogbo gíní náà kò sí sọ́lá. Wanada ashabul a'rafi rijalan ya'rifunahum bisimahum. Wọ́n dá wọn màláyé pé ha kẹ́yìn lulẹ̀ gbogbo bí tẹ́ bá dé ilé ó pàpọ̀ lọ́nà. قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون. Níjọ́ tí wọ́n ní kẹ́yìn ìwọ̀n náà kí ló tẹ̀ ìyàrí wọn lọ́nà irú wa consider wa náà nǹkan ẹkún ni o ìmọ̀ tí fi rẹ̀ ìlú àbáyé but ó yẹ kẹ́nu tẹ̀lé gbà pé kún ti ẹ̀ sàpẹ́lé ẹ̀yìn ìjà yẹyẹ wọn yóò hú ọ̀pọ̀pọ̀ wọn sí ó mi kọ́ náà consider status tí ó fi yẹyẹ wọn kò ṣe lè ní mo dá ọkọ̀ wá sí ọ̀hún sàṣẹ láyé rárá gbọ́ sí bíbá wọ́n sí ó wọ́n yẹyẹ status ẹ̀ wọ́n yẹyẹ everything ẹ̀ gbogbo nǹkan lọ́nà yẹyẹ pa rẹ̀ gitma rẹ̀ sí wà nìkan náà láàrin bí gitma ṣe ń sílẹ̀kùn ní sọ pé ọ̀gá ẹgbẹ̀lẹ́ ẹwà ẹgbẹ̀lẹ́ lóní sẹ́yìn tó ti jẹun mo ní kí ọ̀tọ́ kí jẹun náà ni àmọ́gá ìjẹun wà náà ashabul a'rafi rijalan ya'rifunahum bisimahum. Ẹ gbọ́dọ̀ aláwọ̀ jẹ́ sọ, no distraction. Ẹwà máa tẹ́tẹ́ fi يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم ilé yẹn gbọ́ tẹ̀wà láyé àwọn dànù قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون àwọn kan òkè fìtì kìí ṣe wà láwá sí bíbà ẹ̀kà ìwà ìpòtọ́lọ̀ bá wá fi ọmọ ẹ̀dá ènìyàn sí àmà tàǹpọ̀
àti tó náà fi àdán ara ẹ̀ àwọn kan tó fi àdán ara ẹ̀ tó bá tún wúra ẹ̀ dáadáa wíwá ní albáàdà náà ń ṣe káwà lè sọ nǹkan kan tó wọ́n rí ẹ̀ هؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمته ادخلوا الجنة لا خوف عليكم àwọn tí ó jẹ́ ọmọ àlìjẹ́nà àwọn sọ pé àwọn ilé àwọn kan sì wà náà tó jẹ́ pé ní ilé ayé àmọ́ ọmọ ìyá wọ́n ní káwọn àwọn àṣọ́bìlà àárọ̀ kó wà jẹ́ náà ibi táwọn ọmọ ń fẹ́ àwọn àṣọ́bìlà àárọ̀ àjẹ́nà làwọn padà wọ́n tó sì wà àlìjẹ́nà lọ́sùn wọ́n rí náwó àlìjẹ́nà tó bá sì rí àwọn ará náà ó sì mọ̀ wípé àlìjẹ́nà dáadé wípé ẹnìkan kò lè kán ní nǹkan kan mẹ́rin ọwọ́ grace ńlá ọlọ́wọ́ àwọn ọmọdé ìlú orí ìlúkan láti ní ọwọ́ ọwọ́ náà ó useless wípé ọlọ́wọ́ fi hàn àwọn tọ́tọ̀ sí jẹun wọ̀ useless anybody can see it ìwọ tọ́lọ̀ bá yọ ẹgbẹ́ لين الله ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا أما نزق إخواني أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله ويا تباني كوسومي إذا فعل anything إما أنت ما بيري anything ìyá ni wọ́n mú yàn sọ pé ẹni tí wọ́n bá wà lẹ́yìn pé ní wọ́n ti ákàrò kan àwọn sálàfù wá jí àgbà Affan bin Muslim rahimahullah al-Basri wọ́n jí àgbà bàtà ń tẹ́sì wọn pé nípa ìdúró dédé wọ́n máa ń gbówó lọ́wọ́ ìjọba wọn wà náà àfáà tí ìjọba máa fún lówó al-Ma'mun wa ni ẹlọ tẹ́sì nípa khalqul Qur'an tó bá sọ náà sáyẹn tí ó bá ilé sọ pé al-Qur'an makhluq bá ṣe fẹ́ tó sọ faqta'u anhu ẹgbẹ́ ìjọba tí lọ sọ́dún wọ́n dọ́dọ̀ rẹ̀ wọ́n bí pé Qur'an kalamullah ní Qur'an kalamullah rẹ̀ lọ fún mọ́ tẹ́fẹ́ wọ́n ní ìjọba tí ní ká gbé owó yóò ní àtipẹ́tipẹ́ ẹgbẹ́ dàrú iná àti àjẹ́nà imú kan ẹgbẹ́ bọ́ tí wọ́n ní hù ẹ má gbàgbé tí mo sọ tí mo rántí áfàmì àwọn tí mo sọ síbẹ̀ ní pé ní ẹni kílẹ̀ nílé wọ́n wá lọ kí ọ̀rẹ́ wọn kan nílé tó ní anything wàláì tí wọ́n ti ka ìjọ tí mo ka tíra mi débẹ̀ nínú sí àmì ti ka mo gbé so àwọn sálàfù wa tán ní tààfù ẹ mọ gbọ́n tẹ́mi gbọ́ yín lẹ̀ o wọ́n ní tààfù fún ẹ fi àpò wọn sí ẹ nígbà pé wọ́n ní wọ́n láwọn èèyàn kápá súnmọ́ ara náà tí wọ́n sọ pé wọ́n gbọ́ mi yìí tiẹ̀ ṣé wọ́n ní lórí rẹ̀ pé Imam Ahmad bin Hanbal kò sì lágbára tó kò sì tún tààfù tó kò ní àti máa yá wọn ẹ̀kẹ́ nílé gbọ́rọ̀ so kí wá ṣe gbogbo èèyàn náà lọ́dọ̀ àwọn èèyàn kan ó máa lọ gíní rẹ̀ ó nà lọ́mọ fẹ̀gẹ́ sí àwọn ilé ìwò bá pọnà yóò yẹ̀yẹ̀ rẹ̀ ìwà tẹ́lẹ̀ mashallah ẹ̀hẹ́ kílẹ̀ ní ẹni ẹni jù wọ́n górí ojúrí lọ ó ní ẹwọ̀ ẹ̀nà àjíṣẹ́ mọ́ kàyẹ̀ ló pé kí ó bí owó fún yín náà nígbà tẹ́lẹ̀ kàdé àwọn ṣẹ́ ẹ̀wọ̀n bí ó sáà ọlọ́pàá yẹ̀yẹ̀ wa irú àwọn bá èèyàn máa lọ ní ìlọrin ó sì jẹ́ ọkọ̀ tó pọ̀ ní ẹwọ́n ní ká sáàfún yín wa ní orí pé súnà ní pé wọ́n bá fún yín oúnjẹ tó jẹ́ tí ajàbá wà ok wọ́n lè sọ̀rọ̀ jẹ́ díẹ̀ ní subhanallah muhammadu shalom ẹjẹ́ púpọ̀ ní pé mi jẹun
Imam Malik ọgbọ́n ni ìyá wa o ìgbòho lọ́wọ́ ìjọba gbowó ìdílé àmúlọ́rẹ̀ tí wọ́n kọ lẹ́tà sí pé ọmọ mi fẹ́ sí ìnáwó ìfẹ́ fún ọlọ́pàá ọmọ ìjọba àfáàdì náà àfáàjọ ni wọ́n ní ìlànà ọ̀rọ̀ àwọn àlàyé làwọn tí ò lè fi status lẹ́yìn àyín àti kí ní kan sọ̀rọ̀ láyé àwọn ọ̀rọ̀ yẹn kò gbọ́ ó ṣàṣẹ́ṣàlùwẹ́ ọmọ ṣàṣàlùwà gbìyànjú ní problem kódà gan ọ̀rọ̀ tó bá ti níbi kódà gan wà láti wọ̀ mẹ́yìn yẹ kó mẹ́yìn ashabul nar afidu alayna min al-ma'i aw mimma razaqakum Allah fún alẹ́ nìtì kí n parí ọ̀rọ̀ àfáàndógún àfáàndógún ti sọ fọ́rẹ̀ rẹ̀ láàrin kí owó ìjọba ti gé owó ẹwọ ìpáyà tí ó bá yín tí ò ní àmọ́ gbogbo tọ́lọ́ ẹwọ ibi tí ebi ti dé ní ẹ̀rọ pé ó dájọ́ ṣe mo rí anything tó fi jẹ́wẹ̀ oṣù yẹn parí láì àfáàndógún sí ẹnìkan sì wọlé ó sì lè sọ́dá pàtàkì dédé owó tí ma gbà lọ́wọ́ jẹ́ ẹ̀wọ̀n bí yóò ti wà sún ní òkùnrin kan kó àlẹ́bá ẹ̀rẹ́ ma wà ìyá ọlọ́run sí ìlú ìyá ọlọ́run mọ̀ tó tí ó ẹ̀sẹ̀ tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yìn máa fojú sílẹ̀ dáadáa ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo onígbàgbọ́dọ̀ rẹ̀ lọ́lọ́mọ bá lọ́lẹ̀ ojúlẹ̀ dáadáa ma taraka abdun shay'an lillah ẹnìkan òfin kankan lẹ́rìn torí tọ́lọ́ illa awwadahu Allah khayrin min àbíkọ́lọ́wọ́n bá fún ní nǹkan tó dára báyìí ẹ̀rẹ́ this is better gbàtọ́ bá sí ìlú tó wà ní eré ìbẹ́ta lóòótọ́ ilé ìbẹ́ta lóòótọ́ but Allah kìí ṣe verse tí wọ́n fẹ́ kà lọ́dọ̀ ẹ̀ ní tí wọ́n ti ní sọ́ọ̀dù wa Ọlọ́run sọ wípé ìdí sọ̀rọ̀ àwọn èèyàn kábọ̀ àwọn ọmọ náà mọ̀sí wọ́n lọ pé ẹn tó kórí gúbà wọlé ní Ọlọ́run qalu rabbana man qaddama lana hadha tó kórí gúbà wọ́n tàbí wọlé ní Ọlọ́run fazidhu adhaban dhifan fin-nar Ọlọ́run kò sí ìyà nínú òfin jẹ́ wọ́n parí àwọn jẹ́ àbámọ̀ ọ̀rọ̀ náà kọjá pé ìwọ́n ní yẹn sàbámọ̀ ọ̀rọ̀ àbámọ̀ pọ̀ ayé yẹn ti bàjẹ́ ní ẹ̀wọ̀n ti wọ́n náà innahu man yudkhilu an-nar faqad akhzayta ọlọ́run tó bá fi sínú ti yẹ̀yẹ́ tí ẹ bá wọ́n náà yẹ̀yẹ́ yẹn ti yẹ̀yẹ́ because àìmọye yẹ̀yẹ́ láyé tó ẹ́ pọ́lọ́n tó fi pààyàn ní yes èyàn look pé ìyẹ̀pẹ̀rẹ̀ ló báyàn wọ́n kìí sí ìyẹ̀pẹ̀rẹ̀ listen man, I got a story to tell. Leave that. Èyàn sọ pé ìyẹ̀pẹ̀rẹ̀ ní ìyẹ̀pẹ̀rẹ̀ kọ́ ọlọ́sọ̀rọ̀ fún ìdàrọ̀ jáde lẹ́gbẹ̀ láyé àmọ́ bí èyàn bá ti wọ́n náà ìyẹ̀pẹ̀rẹ̀ kò sí nǹkan míì behind it. ẹnìkan tó dá mi náà ṣẹgbọ́n mi ní ẹ̀mà wọná innahu man tudkhilu an-nara faqad akhzaytahu ọlọ́run ẹ tó bá fi sínú ó ti yẹ̀yẹ́ tó wójú wá ṣe fáìn tó yìí ojú ọmọ náà ò ní fáìn ò kìí ṣe pé láyé ní sọ
bí èèyàn ṣe lè wò kí àdán ara ẹ̀ tó dáa tó wọ́n fẹ́ maintain ẹwà yẹn sáàtà ẹ̀kọ́ wà nìkan wọ́n fẹ́ look fine sáàtà ẹ̀kọ́ iná òjò inú parí kẹwọnú èyí wọnú ọpọlọ ìnáwó mọ̀ tó lè fi ìná ọkọ̀ yà sẹ́rẹ̀ ìta ọlọ́run ẹni wá fi sínú tí ẹ ti bàjẹ́ gbogbo agbádá ewé gbogbo pé ẹ̀dákẹ́ alùmọ̀ ọ̀sùn wọ́n wá sọ̀rọ̀ kan àwọn ọmọ ní sọ̀rọ̀ kan ọ̀rọ̀ mẹ́rin ogun وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار الله وقالوا ما لنا لا نرى رجالا ونبعت مصورين inú bíbá wà yìí sí báyìí inú ìyàtà wà yìí àwọn kan wà tàbí expect pé bàbá ti ẹ̀wọ́n náà yẹ kára wọn náà وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار jámọ́ kankan láyé a rò pé àwọn tí ò jámọ́ kankan ní nǹkan sọ láti kí á mọ́ o kàn ní kí n sọ fún yín والله الذي خلق السماوات والأرض níjọ́ tó yẹ kí á ẹ̀rí àfà àwọn tó máa tó báyìí ní jámọ́ ẹ̀sìn láwọn tí wọ́n wá sí rẹ̀ ọlọ́run tó yẹ sí lọ́sùn wá sí ti ẹ̀gẹ́gẹ́ ni wọ́n wọ́n sì mọ̀ sáwọn kò sábòsí kankan ní iṣẹ́ kí ló ṣe kò sábòsí kankan alwaznu yawma'idhin al-haqq ọlọ́run bá ò ní nǹkan kan tí ó fi sọ pé ò ní nǹkan tí ó sọ wípé kí lágbájá mọ́ bà bínú nígbà tó ò sáàbì yóò ní ṣe sọ̀rọ̀ wípé tó lọ́wọ́ fún yẹn ní kàrídàdà tí mo mìíràn tí èèyàn bá fẹ́ ṣe ìgbàkan ládùúgbò ìṣe yóò consider mọ́ báyìí tí èèyàn bá fẹ́ ṣe nǹkan ní Ìlọrin yóò consider ẹni àfúlọrin fílọ̀ ohun lọ lọ́ máa sọ ọgbọ́n kí ni reason láti gbọ́dọ̀ consider wọn ní stake tó bá decide pé ẹ mọ́ ṣe nǹkan yẹn àti rí iṣẹ́ olè àwọn abẹ́ ṣe nǹkan tó tóbi nínú ìlú ní state ìsìn à consider government in a reason àwọn èèyàn kan náà lágídí challenge pé wọ́n fẹ́ sí àwọn ọmọlé ìlú gbogbo wọ́n sí wọn mọ́lé ìjọba ń sọ̀rọ̀ nílé ìwà ìtàlẹ̀ òun wọ́n sí mọ́lẹ̀ wọ́n máa bí ọ̀dá dínà tó kó sójà síbẹ̀ débẹ̀ ìyàwó rẹ̀ ní ọkọ̀ pé ọ pé wọ́n ní àwọn sójà wà ní ṣèjẹ́ mọ́ lọ sọ́gbọ̀n ìjọba màmá mi ọlọ́mà fọ́n kẹ́ ọlọ́mà kẹ́ wọn gbogbo dáadáa tá a máa ṣe láyé ọlọ́jẹ́ kí ètò àdọ́ àfẹ́ ń gbalaja rẹ̀ wọ́n ní tí màmá mi bá bẹ́ẹ̀ ìjọba múnimóògùn àti kékeré tí wọ́n sọ bẹ́ẹ̀ yóò ní ìjọba múnimóògùn yóò mú ẹ yóò tún móògùn rẹ̀ àsánpò ní pé kò sóògùn irọ́ ní Yorùbá mọ́ parọ́ kò olóògùn lè bó mọ́ rẹ́rú àsìkò tẹ́ ní ìdí ogun jù gan nìyẹn yes kẹ́ pé lábúrú mọ́ òdúdú àti dàgbà pé ó yá ọ kẹ́ mọ́ dọ́fẹ́ ìpín ọ̀kan wáyé ẹ tó tún try jù gan òun olóògùn rárá ti ẹ̀rọ bá bèèrè olóòtú last 3 days ká tó mú ẹ̀yìn yòókù 12 tí èbò bá lọ tó yà máa halẹ̀ nínú pé òun lábúrúkú òun ọ̀kàrà kan jẹ̀ ẹni tó bá lọ́la kámọ́nì ọ̀lá láàrún wọ́n sí wá mọ́lá lọ́dọ̀ òyìnbó wọ́n dáadáa wọn ò tẹ́ in fact ó dìrọ̀lẹ́ gan ẹwọ̀n kí ẹ̀ tẹ́ ìjà pátá dìrọ̀lẹ́ eré igbó
wọ́n wá balẹ̀ kiri ibi láti wọ́n sílẹ̀ gan ní ìbò ibé ìbò kìí sí differentiate tàtàbí náà tèèyàn àìbẹ̀ ìbò ṣe máwọn tù ẹ̀ tẹ́ mọ́bí tó lọ lé wọ́n lẹ́yìn ẹ̀tọ́ yẹ kò bá ẹ̀ túnmọ̀ lẹ́yìn wọ́n mọ̀ yìí ọta àbọ́n àgbákò ọta tó ẹgbẹ́ tó bá wo àyà ó lè di 6 síbẹ̀ tí ó já ẹ̀dọ̀ mọ́ òróǹro mo rò páwọn ọba náà ti rí ìbọn yẹn pé ọ̀rọ̀ ti ọwọ́ ìbọn ní ìlú wọ̀nyí pé kí lẹ́ni ká ṣe kí á lóní káàkiri ìjọba ilẹ̀ pé àìyàn lẹ́ni wà pẹ̀lú ògùn wọ́n sì fi kọ́kọ́rọ́ sí wọn lẹ́nu níta gbọ́ ní ìlú sílẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ògùn sóògùn jí mi ò sí nígbà yẹn plus dágunró àti àbìjà wọ́n fi mọ̀ sọ̀kan fún kojú òbí wọ́n fi àjẹ́ wọn kó ẹ̀pà wọn kó gbogbo nǹkan náà kó tán téèbù bá ti wá lọ tán yóò wá bọ́ sí tíì wọ́n ní àwọn ìjagun ọ̀jà nǹkan kan àwọ̀ ọ̀lẹ́ ìfẹ́ alẹ̀ mọ́ وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار الله أكبر كبيرا wọ́n ní àbójúwà ọ̀dọ́bí tí wọ́n wà ní ẹgbẹ́ yóò bá jí ẹwẹ̀ ká rí lágbàjá bíbà rẹ̀ jẹ́tí náà rẹ̀ tó rò pé kò jámọ̀ kankan wọ́n yára sí àwọn kí òun náà wọ́n sí dáadáa àwọn èèyàn tá rò pé wọn ò ní túnmọ̀ láyé àwọn sí dáadáa ẹlọ́wọ́ náà ògbọ́rọ̀ gbà àwọn aláìníyàn náà ni wọ́n sábà kọ́ mọ́sálásí òun ò ní ò ìwọ mítì òjò kí wọn lónìí à ń ṣe àwọn mítì kan tí ò jẹ́ kí wọn la barakallahu fi dunya biladi la barakallahu fi dunya biladi gbogbo mítì tí wá ti gbà ń lọ́wọ́ ìrìn òfò ní ọlọ́nà fún wa. Assalamu alaikum. Salam. Naam. Ó wà lórí káàdì ẹlọ́ra. Kí ló ń ṣe? Ó tún ṣe kí ni? Ṣé ká mọ̀ lọ sọ́sọ́? Ṣé ká lọ rẹ̀ ká ló kọ̀ gbìyànjú ká ló kọ́? Mbọ̀ ṣé ká mọ̀ lọ sọ́sọ́? La barakallahu fi dunya biladi la barakallahu fi dunya biladi lọ́n tó ṣọ́ ọkùn mẹ́ so ẹ̀kọ́ tá kọ́ òní pé àìní ìsọ̀rọ̀dọ́mọ náà àmìyàn lè wọ náà bí ò bá ṣọ́ra wa bẹ́ẹ̀yàn bá sì ní ìsọ̀rọ̀dọ̀ ọlọ́run pé ìsọ̀rọ̀dọ̀ ọlọ́run ìsọ̀rọ̀ ọlọ́run bàbá ìsọ̀rọ̀ ọ̀kan lẹ́yìn ìsádà ìdájọ́ ní urgent call kan tó yẹ kí n attend àwọn ọmọ ìṣẹ̀lẹ̀